Splendid Cartoon Yorùbá. Núrù! Núrù! Ó ìyá àgbà. Ǹjẹ́ o ti rí Àlàkẹ́ lónìí? Ó dá mi lójú pé ó ti jẹ ìgboro lọ. Ìlú le kò sówó lóde, ọkùnrin ń kígbe, obìnrin ń kígbe, kálukú ló ń kígbe owó. Ọkùnrin ń kígbe, obìnrin ń kígbe, kálukú ló ń kígbe owó. Ó ga o, ebi yìí pọ̀ o, olúwa rẹ̀ ò tiẹ̀ rí nǹkan gidi jẹ látàárọ̀. Tó bá dé, oúnjẹ rèé o. Ìyá àgbà sì rèé, koríko ni ṣáá bí àfiṣe lójoojúmọ́. Ṣé wọ́n ní ewúrẹ́ ò lè jẹ ìrẹsì ni? Àbí èèwọ̀ ni kí ewúrẹ́ náà jẹ búrẹ́dì àti àkàrà? Ṣíọ̀. Àlàkẹ́ nìkan lẹ̀ ń tọ́jú. Ẹ ti ẹ̀rù wípé ó yẹ kémi náà jẹun lénìí. Èyí tó jẹ láàárọ̀ nǹkan? Wọ́n bíà. Ẹ wo ebi ń pa ẹ̀mí o. Ṣóúnjẹ kékeré tí mo jẹ láàárọ̀ yẹn ló máa gbé mi dọ̀sán. Mi ò tí ì jẹ oúnjẹ àárọ̀ mi. Bóyá ká jọ lọ jẹ. Àdìó ọ̀rẹ́ mi, èèyàn gidi ní ẹ o. Ó yá, jẹ́ á máa lọ kó tó tutù. Ẹ wo ẹran ọ̀sọ̀nù tí ìyá àgbà ń wá kiri. Òun náà ń bá ọrọ̀ ajé kiri ni. Ó ṣeun ọ̀rẹ́ mi Àdìó. Ó pé ló pè rẹ lára mi lénìí. Ebi ò bá pa Sónúbà bí ìyà sí mi lára kọ́sọ̀ tó ń pọ́n. A kì í dúpẹ́ ara ẹni. Ó dá mi lójú pé tó bá jẹ́ èmi náà ni mo wà níwùpò tó wà, wàá ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Ó tọ́ ló sọ, ó parọ́. Àlàkẹ́ rẹ ti mórí lé ọ̀nà lé. Jẹ́ èmi náà máa tètè lọlé, a ó máa ríra ń rọ̀lẹ́. Oúnjẹ rèé o, ti fún lọ́rùn. Núrù ọ̀rẹ́ mi. Ooo, irú ìrìn rádaràda wo ni Àdìó ń rìn báyìí? Kò ní jẹ́ kólúwa rẹ̀ gbádùn oúnjẹ yìí báyìí. Ibo ló wà? Mò ń bẹ níbí. Mo ní wá bá ọ ṣeré ni. Ilé ti sú mi. Ebi gan pa mí. Kó sì máa wò ó. Èmi gan sì ní kí n ṣetán kí n wá kí ọ ni. Bóyá màá lè rí nǹkan jẹ lọ́dọ̀ ẹ. Ṣé pé ẹ lóúnjẹ ńlé? Pín! Ìyá àgbà ò dáná. Ó ga o. Ibo wá ni òórùn aládìídùn tí mò ń gbọ́ yìí ti ń wá? Ìwọ ló mọ òórùn aládìídùn tó ń gbọ́ o. Èmi ò gbóòórùn kankan. Bóyá àwọn onílé kejì wa ló ń dáná. Àbí kàrè mu gàrí lọ́dọ̀ mi ni. Má ṣèyànnu, gàrí ti sú mi. Ó dáńgbà náà, já lọ ṣeré ń ta. Wo, ara mi ò ṣeré. Oorun ni mo fẹ́ sùn báyìí. Jẹ́ kí n gbà ẹ́ láyè kó sùn. A tún máa ríra. Ó dàbọ̀. Olúwa o ṣé o, fún ìpèsè oúnjẹ aládìídùn yìí, jẹ́ kó bá mi lára mu. Àlàkẹ́! Oúnjẹ mi! Ó ti kú lénìí. Núrù, o ò sùn mọ́ ni, àti pé kí ló dé tí ojú rẹ kọ́rẹ́ lọ́wọ́? Jọ, gàrí tó o sọ lẹ́ẹ̀kan, ṣó ṣì kù? Ó ti tán o, mo ti fi tẹ ẹ̀bà nígbà tí màámi fún mi ní ọbẹ̀ ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹran ẹ̀gbẹ́ ńlá. Kí ló dé? Èwo ló fa ẹkún? Ṣíọ̀, àwọn ò ráyé wá, àwọn ò lérè o, àwọn ò lérè. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.